àwọn ni wọ́n dààmú yín. àwọn community àdúgbò. ní pé kí nìyẹn. pé ń fẹ́ ọlọ́sùn bí ń sì fọlọ́dìsà. ok ṣe rẹ́ǹtì lé síbí báyìí ni. mo kọ́ lé mi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. ok má bínú ṣe ra léyìí gangan ní abẹ́yìn lẹ́kọ́ láti pilẹ̀. mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. ok má bínú ẹ ti kọ́ léyìn oṣù tó bẹ́ẹ̀ bí oṣù mélòó. ó ti lé 20 ọdún. ẹ ti wà níbí báyìí. ok ní gbogbo ogún ọdún yẹn wọn àmọ̀ kó ń ṣẹ̀ṣẹ̀ ní gbà yẹn àbí. wọ́n mọ̀ torí wọ́n máa ń rá ẹlòmíì gba kọ́nà rá wọ́n yẹn fẹ́ kéèyàn yókù rí hùn. ok ẹ dàkẹ́ má bínú ìyá wa ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn náà mo ń gbìyànjú bẹ́ẹ̀ bá wọn kírun ẹwádìí ọ̀sán abẹ́yẹ̀ wá ṣe mọ́ ẹfi tó yẹ ṣe wúwo lẹ́yìn. mi ò kírun orí òye mọ́ bẹ́ẹ̀ ṣe kírun. ok ẹ ṣe gan ìyá mi ẹ jọ̀wọ́ ẹ má bínú gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State la wà ní bíbà yìí a sì kó ojú sí ọ̀pọ̀lọpọ̀ ní tí a bá ní ìletò yìí ọjọ́ àárẹ̀ ọkàn fún wa nípa tí wọ́n ń gbọ́ kọjá sí pé owó eléyìí ọmọ ṣẹlẹ̀ nílùú yìí kí ló ṣe Ìlọrin ní Ìbàdàn àbí báwo ní Ìbàdàn ṣe jẹ́ gan. àwọn gbogbo ara àlejò là ń bẹ́ ń bì kìí ṣe wí Ìlọrin gangan ni àwọn gbogbo àlejò là ń kọ́lé síbẹ̀. nínú Ìlọrin náà sì ni bọ̀tí owó ayé tẹ wà tẹ pa lórí ibi tẹ wà níbẹ̀ jẹ́ bí ara ní àtìlú mìíràn bí àjọ ọ̀tọ̀. ní ẹ̀sìn wáyé oṣù tó gún ọdún ẹnìyàn kọ̀ sọ pé ẹ̀sìn wà ń bíbà yẹn gbà yẹn àmọ́ lẹ́yìn pé kan pa àwọn òfin oníṣẹ̀ṣe ṣùgbọ́n tí orí bá ń fún wọn tí inú bá ń wọ́n ó dà pé ẹ máa ń fún wọn ní nǹkan gbà yẹn wọ́n sọ pé tọ́gbà ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn òfẹ́ gbà kan yín gbà yẹn àbí. ṣé ẹ bá àwọn community ṣe. ń bá wọn ṣe mò ń dáwó ọmọ mi máa ń lọ community ọmọ mi ọkùnrin. ó kẹ́ dákun ẹ má bínú ṣé ó lẹ́sùn kan àbí gbólóhùn àṣọkọ tí ọkọ̀ wà bí fọ́ọ̀kọ́ tó ń wá lé láti pé ní wọ́n dáná sun lé yín báyìí. kan tó lẹ̀ wọ́n á ṣe mẹ́tìnì ní ọwọ́ ní á ní kọ́mọ pè mí wá àwọn ìyá gbogbo àlà ń bẹ ní èèyàn pọ̀ à ń ṣe lọ́wọ́ ní àníkẹ́ pè mí wá mo sì tẹ̀ lọ́mọ yẹn pé kí wọ́n ní sùúrù mo wá dọ̀hún á ní tí wọ́n pè mí fún tẹ́mi farabalẹ̀ gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ pé torí mo múra lé ọdún mi ni wọ́n á ní tí mo ń ṣe pé àwọn aláǹfà wa bá àwọn community ló pè mí pé aláǹfà wa bá wọn pé àwọn ìfẹ́ ìṣẹ̀ṣe ìrìnsìfẹ́ ọlọ́sùn kankan ṣe bẹ́ẹ̀ mi mọ̀ pé ọlọ́sùn wọn ti ń lé wọn dànù màá bí tèmi kọ́ níwájú ọlọ́dẹ mú bí tèmi kọ́ pé tí wọ́n bá fẹ́ fà gangan ní kẹjẹ́ kí a rí mi à ń sẹ́mi ègbọ́ torí àwọn fẹ́ jólé ẹ o tí wọ́n bá ti á jólé ẹ ṣé màá tó sọ yẹn. mo mọ̀ wọ́n tí wọ́n bá ti jó ọ̀sà àwọn àbígbà lọ wọ́n lè wọ́ ọ̀kọ́lé ni ìrètí ní ọ̀dà ló ti fẹ́. àwọn tó sọ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́ ti sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn. akọ́n tó lọ lé ọdún àfẹ́lẹ́ sọ̀sọ̀. ọ̀kẹ́ já sí pé láìpẹ́ yìí náà ni inú oṣù kọkànlá ni wọ́n sọ wọ́n láwọn ó jó lé yín wọ́n sì padà tó wá jó náà. ara mi balẹ̀. ẹ dákẹ́ mọ́ bínú béèrè àkànfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tó lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ abẹ́sì. oògùn báyọ̀ bí ìyá mi fi mí sí ni ìyá mi ló mú lé mi lọ́wọ́. ó túmọ̀ sí pé. ìyá mi torí ìyá mi ní ibodò sàárẹ̀. ok sẹ́yìn bá wọn bodò ládùúgbò yìí ni. ní ibodò ìsánlùsì ìyá mi mú lé mi lọ́wọ́. ok kìí pẹ́ ń bodò níbà yìí kìí pé kẹ́ ẹ̀ pa àwọn ọmọ pé káwọn ọmọ bọ̀ wá ṣe ti yín. mi ò kọjá yèrè ìmọ̀yàn rí. ẹ dákẹ́ pẹ̀lú tó wá ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ṣé bóyá gbà ní bí adáyà wọn bá ṣe wọlé bóyá lè gbìyànjú fi ìṣẹ̀ṣe kalẹ̀ ṣẹ̀ṣe láti fi ìṣẹ̀ṣe kalẹ̀ pẹ̀lú jẹ́sí. orí ìṣẹ̀ṣe lẹ́kù sí ọba tìmọ̀ yóò ní dòkú gbogbo àgbáyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo international council for Ifá religion gbogbo àjọ oníṣẹ̀ṣe lágbàáyé ẹ dákun gbogbo àjọ olórìṣà gbogbo ìṣọ̀kan oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe gbogbo àgbáyé lápẹ̀dé lórí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ yá wa láwa yìí ojú òní ti wà níjẹ̀bi o eléyìí lágbára o èyí ọ̀pọ̀ o èyí pọ̀ o èyí pọ̀ o ọ̀dà kò ní bàjẹ́ o. so ẹ dákun torí tọ lọ́run gbogbo awuyé tí mo ti ń lọ nígboro wípé wọ́n dáná sunlé ìyá yìí àbí wọ́n dáná sunlé ìyá yìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o àwa àti ìyá yìí ayọ̀ àtàláfíà láti ń gbé for the past 20 years láti jọ wà láti jọ ń gbé tí ó sì sí. ẹ jẹ́ tí a bá rí gbọ́yé pẹ̀lú gbogbo àlàyé tí ẹ ṣe fún wa yìí ó ní pé ní kìí ṣe pé ní mùsùlùmí ló wá jó ilé ìyá yìí ní iná tá a bá gbọ́ gẹ́gẹ́ bí àlàyé yín tẹ̀ ń bá wa ṣe látàárọ̀ yìí sọ ẹlẹ́ẹ̀kejì ni pé ní orúkọ yín ẹ bá a dákọ yín fún gbogbo àwọn tí ń wò wá ní ẹ̀kan sí àdẹ̀tún rí àwọn ẹlòmíín náà ní ẹgbẹ́ yín tí wọ́n dúró tì yín àmọ́ bóyá torí awuyewuye yìí làwọn náà fi wá ni bóyá àwọn náà jẹ́ kan gbòógì nínú community ọjà gbọ́rọ̀ yìí ni yóò wá kí àwọn náà bá gbogbo àwọn tí wọ́n wò wá sọ̀rọ̀. nítorí rí pé sẹ́ẹ̀rí mùsùlùmí ọ̀nà mùsùlùmí kọ́ ló jó léwu àáfàá àwọn náà àáfàá kọ́ ló jó léwu nígbà tí ilé yìí jó kó tó gbé panápaná dé àti community àti mùsùlùmí àti gbogbo kálukú láti jọ gádà kan jọ pa iná ilé yìí tí wọ́n ti rescue bí ilé yìí sì lè jó ipò mo ti fẹ́ mú àwọn ilé mi tó àlẹ́gbẹ̀ẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ ìdìde gbogbo ará àdúgbò náà ni. ìjẹ́ nígbà tí ilé yìí ń jó tí àwọn èèyàn tú jáde ṣé a lè rí tọ́ka sí nínú àwọn ọmọ ìyá yìí náà tí wọ́n rí báwọn èèyàn ṣe ṣùgbà látara pé ní kí ilé yìí kó má jó. bẹ́ẹ̀ ni inú àwọn ìyá yìí náà bẹ́ẹ̀ tí òun náà sáré pé bí ó ṣe lè jó pẹ̀lú àwọn community àmọ́ òun àti àwọn tó ń ṣèwádìí
wọ́n ti jọ kú láàrin wa nísìnyí. ṣé bí agbègbè ìsàlẹ̀ Kókò ṣe rí ṣé ìyá nìkan ni ẹlẹ́sìn yìí ti ń gbé agbègbè yìí? òun nìkan kọ́ wù. ẹ dákọ bí àwọn bíi méjì. irú ẹni tá a fi ń sin Sunday yìí tó bá wo ilé tó wà lẹ́yìn wa ń bẹ̀rẹ̀ Christian ló gbé bẹ̀. so àwọn Yorùbá tó wà ń bẹ ní sáìdì ọ̀nàdó àlérèyà yìí tó yẹ pé Ìpátá tó jẹ́ ẹlẹ́sìn bíi irú tìyá yìí náà tí wọ́n ṣe ń bẹ̀ tá a ṣe jọ ṣe àjọṣepàdé community àjọṣe gbogbo ẹ̀ tí yóò dira wọn lọ́wọ́ látọ̀dún tó ti pẹ́. ìṣe jáde pé community kan náà ló kó gbogbo ẹ̀ pọ̀. ọjà àbọ̀rọ̀ kan ló kó gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ka kan wá níbi tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀. kí wàá ní ọ̀rọ̀ tẹ ní fún ìjọba lórí pé àwọn mùsùlùmí ní ń dáná sun ilé àwọn ẹlẹ́sìn àbáláyé ní agbègbè ìlú Ìlọrin? tọ ìmọ̀ràn tẹ́mi kàn dé fún ìjọba ni pé Ìlọrin èyí sì ti máa fa wàhálà mùsùlùmí sì fa wàhálà a sì rí i pé ẹlẹ́sìn kejì náà fa wàhálà so ìmọ̀ràn tẹ́mi kàn dé fún ìjọba ni pé tẹ bá wò ní ìsìlá tọ́nà tiẹ̀ nísìn àwọn èèyàn wa kan bẹ tí wọ́n ti mú àwọn èèyàn wa tí wọ́n sì mú yìí kì í ṣe pé bóyá àfa ọ̀nà àfa àwọn tí wọ́n jẹ́ community leader nínú street tower yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti mú sátìmọ́lé kì í ṣe pé àfáà náà àfáà ni wọ́n ní ojú ilé wọ́n kàn fẹ̀sùn kan community leader ni pé wáì tí ilé ṣe jó kì í ṣe pé wọ́n ní àwọn náà ni wọ́n jó ilé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àwọn ni wọ́n jẹ́ alákòóso street yìí wípé ilé àwọn jó gẹ́gẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nù kì í ṣe pé àwọn ni wọ́n jó ilé o àmọ́ àkànrọ̀ ìjọba wípé ká bá wọn ṣe ìwádìí ní òfin tó tó kí ká má fi ìyà ká má fi jẹ aláìṣẹ̀ nǹkan tí àwa kan wà fún mi àwa fún wàhálà àti wàá fún ẹjọ́ àwọn kan bá wa ṣe. níparí alága ẹgbẹ́ wa dárúkọ àwọn tí wọ́n pẹ̀lú yìí. àwọn tí wọ́n pẹ̀lú wa yìí ẹni yìí ni ìkan nínú olórí àwọn ọ̀dọ́ ní ìlú Ìlọrin ẹni yìí gẹ́gẹ́ bí mẹ́mbà tí àjọ ń ṣe community member rẹ̀ bàbá yìí náà àwọn mẹ́mbà community wa ni wọ́n àmọ́ àwọn ọmọ SSA nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sí ìjọba local government wa. àwọn náà ò sọ̀rọ̀.